Gbajúmọ̀ àgbà olórin fújì ní Alhaji Musbau Alani, tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí ọmọ kékeré tó tún jẹ́ igbákejì ààrẹ ẹgbẹ́ olórin fújì lórílẹ̀‐èdè yìí, Fuji Musician Association of Nigeria FUMA, ó mà ti wọ wàhálà lórí ẹ̀rọ ayélujára. Ìyẹn ó ti rí ìpọ́njú àti ìbínú àwọn olólùfẹ́ gbajúgbajà olórin ní ìyún Ahmed Ọlọ́ládé tí gbogbo èèyàn mọ̀ sí Àṣàkẹ́, pẹ̀lú bó ṣe ń sọ̀rọ̀ sí bàbá náà wípé òun gan ló gba ìyá Àṣàkẹ́ kúrò lọ́wọ́ bàbá Àṣàkẹ́, tí ọ̀rọ̀ tó fi di wàhálà lásìkò yìí. Ẹ rántí pé láti nǹkan bí ọ̀sẹ̀ kan sí méjì sẹ́yìn láriwo láti sọ lórí ẹ̀rọ ayélujára nígbà tí bàbá tó bí Àṣàkẹ́ tó jẹ́ olórin tàkasúfèé ìyún ọ̀gbẹ́ni Fatai Ọdúnsì tí ìnagijẹ ǹjẹ́ Malo tó kéde síta wípé káwọn èèyàn kan máa dáwó jọ fún òun nítorí pé òun ní àìsàn rọpárọsẹ̀, bẹ́ẹ̀ lòun ò rí owó tọ́jú òun. Ọ̀pọ̀ èèyàn ló ṣe ní kàyéfì pé Ọlọ́ládé ọmọ ẹ̀ tó jẹ́ baba ńlá olówó kí ló dé tí ò lè ràn lọ́wọ́, ṣùgbọ́n tí bàbá náà ní Ọlọ́ládé ò ràn òun lọ́wọ́ o. Bẹ́ẹ̀ ló ní ìyá ẹ̀ ti ní kó má ràn òun lọ́wọ́, tó sì ní ìdí ẹ̀rẹ̀ tó ń fi bi àwọn ọmọ Nàìjíríà kan jọ̀wọ́ dá tọ́rọ́ kọ́bọ̀ fún òun. Níṣe ni ọ̀rọ̀ dariwo, ṣùgbọ́n tí Ọlọ́ládé ìyún Àṣàkẹ́ tó padà parí ìjà pẹ̀lú bàbá ẹ̀ nígbà tọ́rọ̀ di ariwo, tó sì ti san owó ìtọ́jú fún bàbá ẹ̀, kódà tó ti fẹ́ ra ilé fún bàbá ẹ̀, táwọn méjèèjì tó sì ti parí ọ̀rọ̀. Ṣùgbọ́n o, níṣe ni ọ̀rọ̀ máa gba ibòmíì yọ tó di ariwo ńlá nígbà tí àbúrò bàbá Àṣàkẹ́ tó ń jẹ́ arábìnrin Ìyábọ̀ Ọdúnsì tó la ọ̀rọ̀ mọ́lẹ̀ pé ìyá Àṣàkẹ́ tó ń jẹ́ Falilat tó ní gbajúgbajà olórin fújì Alhaji Alani Musbau gan ló gbà á lọ́wọ́ ẹ̀gbọ́n òun tó jẹ́ bàbá Àṣàkẹ́. Ó ní tó wá jẹ́ kàyéfì ni pé ní ọdún tí àwọn bí Àṣàkẹ́ ní agbègbè Lagos Island ní ìpínlẹ̀ Èkó, ó ní Alhaji Musbau Alani ló wá kọrin níbi ìkómọjáde Àṣàkẹ́, ṣùgbọ́n tó ní Alhaji Musbau Alani gan ló padà gba Falilat mọ́ bàbá Àṣàkẹ́ lọ́wọ́, tó sì ní fún odidi bí ọdún 3 gbáko ní Falilat ìyẹn ìyá Àṣàkẹ́ ló fi pa Àṣàkẹ́ tì lọ́dọ̀ bàbá ẹ̀, tó sì jẹ́ pé ọ̀rọ̀ yìí ló máa di ariwo ńlá gbàrà tí àbúrò bàbá Àṣàkẹ́ ìyẹn arábìnrin Ìyábọ̀ Ọdúnsì tó ti tú àṣírí pé Alhaji Alani Musbau tó jẹ́ ọ̀kan lára àwọn aṣíwájú onífújì lásìkò yìí, tó tún jẹ́ aṣíwájú onífújì lágbègbè Lagos Island ní ìpínlẹ̀ Èkó, tó ti tú àṣírí pé òun ló gba ìyá Àṣàkẹ́ mọ́ bàbá Àṣàkẹ́ lọ́wọ́. Ẹni àwọn olólùfẹ́ Àṣàkẹ́ iná mà ti gba orí ẹ̀rọ ayélujára bàbá náà lọ, pàápàá orí ẹ̀rọ ayélujára TikTok ẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní máa sọ̀rọ̀ sí wípé àṣé òun ló gba ìyá Àṣàkẹ́ mọ́ bàbá Àṣàkẹ́ lọ́wọ́ tó da àárín àwọn méjèèjì rú. Bẹ́ẹ̀ làwọn kan ń sọ pé kí ló dé tí bàbá náà yóò lọ kọrin níbi ìkómọ ẹni tó pé tí yóò tún wá gba ìyàwó ẹni náà. Wọ́n ní ìwà náà burú, tó sì jẹ́ pé oríṣiríṣi ọ̀rọ̀ iná ń sọ sí Alhaji Musbau Alani lórí ẹ̀rọ ayélujára báyìí.